Ẹ káàbọ̀ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá. Lénìí, a fẹ́ kọ́ nípa ẹbí wa. Ẹbí, which means family. Ẹbí means family. Today we are going to learn how to name our family members. A máa kọ́ bí a ṣe lè pe àwọn ẹbí wa. Ṣé ẹ ti ṣe tán? Ẹ jẹ́ ká lọ wo ẹbí Ajanlekoko. This is the father of the family. Ní Yorùbá, a máa pè ní bàbá. Ṣẹ́yin náà lè sọ pé bàbá, bàbá, bàbá. And this is the mother. Ìyá, ìyá. Mother, ìyá, ìyá. À ń wo àwòrán ọmọdékùnrin méjì. Ìkan dàgbà ju ìkan lọ. We're looking at two brothers. One is older and one is younger. Ẹ̀gbọ́n túmọ̀ sí older. Older means ẹ̀gbọ́n. So if we want to call the older brother, a máa sọ pé ẹ̀gbọ́n ọkùnrin. Ẹ̀gbọ́n ọkùnrin. Ṣé ẹ lè sọ pé ẹ̀gbọ́n ọkùnrin? Ẹ̀gbọ́n ọkùnrin. Younger means àbúrò. Àbúrò. Younger brother would be àbúrò ọkùnrin. Àbúrò ọkùnrin. Ṣẹ́yin náà lè sọ tẹ̀lé mi pé àbúrò ọkùnrin. Older brother, ẹ̀gbọ́n ọkùnrin. Younger brother, àbúrò ọkùnrin. And now we have two sisters. Older sister, younger sister. Older sister would be called ẹ̀gbọ́n obìnrin. Ẹ jẹ́ ká sọ pé ẹ̀gbọ́n obìnrin. And younger sister would be àbúrò obìnrin. Àbúrò obìnrin. Ṣé ẹ lè sọ tẹ̀lé mi pé àbúrò obìnrin? Older sister, ẹ̀gbọ́n obìnrin. Younger sister, àbúrò obìnrin. This is the grandfather. Ní Yorùbá, a máa pè ní bàbá àgbà. Ẹ jẹ́ ká sọ pé bàbá àgbà. Bàbá àgbà. Grandfather, bàbá àgbà. This is the grandmother of the family. Ní Yorùbá, a máa pè ní ìyá àgbà. Ìyá àgbà. Ẹ sọ tẹ̀lé mi pé ìyá àgbà. Ìyá àgbà. Grandmother, ìyá àgbà. Ní báyìí, a ti mọ bí a ṣe lè pe àwọn ẹbí wa ní èdè Yorùbá. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lénìí. Ẹ jẹ́ ká tún lọ wò wọ́n lẹ́ẹ̀kan sí i. Father, bàbá. Mother, ìyá. Older brother, ẹ̀gbọ́n ọkùnrin. Younger brother, àbúrò ọkùnrin. Younger sister, àbúrò obìnrin. Older sister, ẹ̀gbọ́n obìnrin. Grandfather, bàbá àgbà. Grandmother, ìyá àgbà. Ní báyìí tí ẹ ti mọ bí a ṣe lè pe àwọn ẹbí yín ní èdè Yorùbá, ẹ má gbàgbé láti máa lo àwọn ọ̀rọ̀ wọ̀nyí
pẹ̀lú àwọn ẹbí yín. Kẹ́ ẹ lè máa pe ìyá yín, bàbá yín àti àwọn ẹ̀gbọ́n yín àtàbúrò yín. Mo lérò pé ẹ ti kọ́ ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ ẹ lè máa lò nínú àwọn gbólóhùn yín báyìí. Well done, everyone. I hope you have all learned one or two things that you can use in your sentences with your family and the names of each of your family members. Thank you for joining us today. Ẹ ṣé tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lénìí. A tún pàdé nígbà mìíràn. Ó dàbọ̀ o.